Africa Content TV. Ẹni àbáṣẹ kò forí jì wá lórí ìdí tí fi ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àyìndé mi láti Ìbàdàn bí kọjá lọ sílùú Ọ̀yọ́ ilé kọjá lọ sílùú Ògbómọ̀ṣọ́ títí kọjá lọ tó òkè ògùn gbogbo ní ìgbòkí gbogbo ìpínlẹ̀ tó ń jọyọ̀ nílé lóko àtẹ̀yìn odi ẹ̀yin tẹ̀ wọ̀ wá nílé gbogbo yín la kí nǹkan yọ kan ṣoṣo ni ẹ kó dání látẹ̀mí ẹ máa kọ́ títí dọjọ́ òbí ìwé orí ìjì lájà ìwé orí ìjì lájà ìwé orí ìjì lájà àkọ́bí àwọn aṣíwájú ìwé orí ìjì lájà ẹni àbáṣẹ kò forí jì wá ìwé orí ìjì lájà orí ìtẹ̀sí fọlárí ẹni bá kí ló ẹ̀ fọwọ́ wọnú. Aṣáájú bá ti jẹ president. Gbogbo àwọn tó introduce pọ̀ fún wọlé oṣù ọ̀jì. Ẹni aláṣẹ kò forí jì wá.